ó ní gbogbo ọjọ́ lòun fi ń ṣiṣẹ́ definitely ó ní nǹkan tọ́lọ́run ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tí ó sẹ́dá tó mọ́ gbogbo òkè ìṣòro ẹnìkan kan wa ọlọ́run bá wa sọ di pẹ̀tẹ́lẹ̀ ọlọ́run wa dùn wá nínú ọlọ́run á dùn ẹnu bó ṣe ń wò mí ọlọ́run á dùn ẹnu gbogbo páyàpáyà gbogbo ìdààmú pátápátá tó ń bá ẹ nínú ayé ní àsìkò ní wákàtí ṣáàtì lọ máa dúpẹ́ fọlọ́run torí pé kí ni ọlọ́run lọ́ba tó ní gbogbo agbára ó ti sọ fún wa pé innal izzata lillahi jami'a ọlọ́run lòun ní gbogbo agbára ọlọ́run wọlá gbólóhùn kálímà la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam á wá dùn èmi àti ẹ nínú á wá ṣìnà ayọ̀ fún ẹ gbogbo nǹkan tó ń jẹ́dàmú á dópin nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa á dópin nínú ayé wa á dópin nínú ayé wa gbogbo ìdààmú pátápátá ó máa dópin nínú ayé wa ọlá gbólóhùn kálímà la ilaha illallah muhammadu rasulullah sallallahu ta'ala alayhi wa sallam لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم وإذ استأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد ọpẹ́ ni kò jẹ́ kí mi àti ẹ lọ máa dúró Ọlọ́run nípa ẹni tó ń bá ṣoore fún gbogbo tó wà kó ń ṣe fún yàn tí ẹni náà tí ò bá dúpẹ́ fún òun Ọlọ́run wo òun Ọlọ́run á gba orí náà lọ́wọ́ ẹ̀ bó ṣe wù kó mọ òun á dẹ̀ tún fìyà tó le koko òun á tún fi jẹ Ọlọ́run ní fìyà jẹ wá gbogbo condition tó bá kémi àti ẹwà ọpẹ́ ni kò yẹ ká dá fọ́lọ́run torí pé kí ni tá bá dúpẹ́ fọ́lọ́run Ọlọ́run nímọ̀ nípa gbogbo aburú tó kù àti problem ta ní pápátá Ọlọ́run á dẹ̀ bá wa sọ̀tẹ̀ ọpẹ́ ni kò yẹ ká lọ máa dúró Ọlọ́run ọba òun ni ó ní gbogbo ọpẹ́ tọ́lọ́run ni Ọlọ́run ló lọ́pẹ́. Masalamu wa ila liqa'i.